àwọn tí ń béèrè pé why tán lọ sí Ìlọrin justice ń bẹ ńlọrin ju àwọn kóòtù ilẹ̀ Yorùbá lọ reason ni pé penal code ń bẹ ní Ìlọrin ọlọ́pàá lẹ gbé kéèsì lé lọ criminal charges ọlọ́pàá ilẹ̀ Yorùbá wọ́n fún yín ní babalẹ̀ headache tí bá gbé kéèsì dúró ní Ìbàdàn nìkan àwọn olóṣèlú yìí ó tọwọ́ bọ kéèsì yẹn wọn ní jẹ́ kí n rọ́nà lọ nígbà mo dẹ̀ lọ́fíìsì ní Ìlọrin mo nílé tí mo ń gbé ńlọrin ọ̀kan nínú àwọn ìyàwó mi Haúsá ni ọmọ Ìlọrin ni mo tún lánàá níbẹ̀ mo nílé ńbẹ̀ mo lọ́fíìsì ńbẹ̀ ní Gánmọ̀ if that should be the case ẹgbẹ́ kéèsì dúró níbí wọn ní olóṣèlú yẹn ò ní lè tọwọ́ bọ̀ níbí àwa náà mọ̀ọ́yàn níbí a sì mọ̀ pé ìlú Ìlọrin wọ́n bá mi fìbẹ̀rù Ọlọ́run ṣe abábẹ̀rẹ̀ kéèsì ẹ̀mẹ́rin ni mò ń pò yí kóòtù máa lọ máa padà máa lọ máa padà omi torí mi ò kí ń sábà sún ọ́fíìsì mi mo fa àwọn èèyàn síbẹ̀ ó fi wá di ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ìgbà yẹn náà ebú yẹn ò stop ìbálòrúkọ jẹ́ yẹn ò stop ẹ mọ̀ tó bá dé lẹ́fù kan ìyàwó ilé ó bí yàn pé ẹ sì lẹ́ẹ̀ ní nǹkan pọ̀ ẹ sì lẹ́ẹ̀ rí òhò ara yín ṣé bó ń lọ sọ yẹ ẹ̀gbọ́n tó ń wí ni kò rí bẹ́ẹ̀ ó fi dórí ọ̀rọ̀ àké ìyẹn náà bà mí lẹ́rù pé ha Ọlọ́run tó bá jẹ́ pé mo fi àké sí gbẹ́rẹ́ rí òkú mi ọkọjọ́ tí ń pàdé rẹ o. Allah. Kí ló fa gbogbo fabrication yìí business mi ń dàrú inú ilé mi gan dàrú àwọn ìyàwó gan fẹ́ trust mi mọ́ torí wọ́n believe pé ẹni tó súnmọ́ mi dáadáa lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí fìtínà yẹn wá dé la fi wá dèrò Ìlọrin àwọn tí ń béèrè pé why tán lọ sí Ìlọrin justice ń bẹ ńlọrin ju àwọn kóòtù ilẹ̀ Yorùbá lọ reason ni pé penal code ń bẹ nílọrin ọlọ́pàá lẹ gbé kéèsì lé lọ criminal charges ọlọ́pàá ilẹ̀ Yorùbá wọ́n fún yín ní babalẹ̀ headache mo mọ tójú mi rí láàrin àwọn Èkó sí Òṣogbo mo mọ tí ojú mi rí lórí àwọn kéèsì ẹ mọ́ bu àwọn àfáàmọ́ àmọ́ tó bá jẹ́ Ìlọrin ni kóòtù ni ó sọ mọ́nu ń tọ̀hún direct nídìí ọlọ́pàá tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹni lé ń bẹ̀. ẹ rí wípé Ìlọrin Òkè Kúrá tí popular ju gbogbo prison tó wà nílẹ̀ Yorùbá lọ torí páwọn yẹn rí justice ni wọ́n ń tètè wọ́n ń rọ́wọ́ ti bọ̀ àwọn náà perfect o bẹ̀tì ìlú Ìlọrin ìlú àlùbáríkà ni. tó bá fẹ́ wọ kóòtù lẹ̀ Yorùbá o gbọ́dọ̀ sí fìlà tó bá fẹ́ wọ kóòtù lẹ̀ Yorùbá o lè sí fìlà tó bá dé kóòtù ti Ìlọrin gbogbo gìràgìrà kóòtù lẹ̀ Yorùbá kò sí ńbẹ̀ you feel relax tó bá wà níbẹ̀ ó fi wá di ọjọ́ tá a jọ wá pàdé fúngbà àkọ́kọ́ adájọ́ tí ó tẹ́jọ́ yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò má bàṣẹ rẹ̀ jẹ́ láyé àtọ́jọ́ èmi gan ò mọ̀ pa àfa àládájọ́ yẹn ó ń káyà Kùránì bígbà tí yẹn mú omi lẹ́nu ni pé kò sí ń tẹ́yìn méjèèjì ká nínú kéwú tèmi náà mọ̀ adájọ́ yẹn wá ní ntí mo fẹ́ tẹ́lẹ̀ ni pé èní mo ti decide pé máa pe ẹ̀yin méjèèjì pé ẹ má jà dójú ti Islam máa bá yín parí ẹ̀ kí n tó wá gbúrò èébú tèmi náà lórí íńtánẹ́ẹ̀tì kì í sọ ọmọ tó níran kì í sọ ọmọ ó dẹ̀ sọ ó ní wàláhí mo fà á lọ́lọ́run lọ́wọ́ mi ní gbẹ̀san àmọ́ nítorí pé orí kóòtù fín màá gbé ìgbésẹ̀ tí wàá gbé náà ọjọ́ kan péré ni o kò ní péjọ méjì lọ tó bá dàárọ̀ làwa bá mi wàá yanjú tó bá yẹ yan ó dẹ̀ káyà Quran tó fi ṣe tàkìkù ẹ̀ pé òun ò ní sàbùsí fẹ́nìkan ó dẹ̀ sọ ó ní kò bí mi nú bẹ́yẹn bá ní mi ò níran èmi gangan mọ̀ pé ara pride ran mi ni mi ní gbẹ̀san o bẹ̀tẹ̀ mo fà é lọ́nà lọ́wọ́ ẹnìkan bá ní agbára làwọn lò táwọn fi bẹ́ẹ̀lì ẹnìkan jọ́ kejì rọ́ ni o adájọ́ yẹn ti sọ ká tó kúrò ń bẹ̀ ń jọ yẹn ntí ò wá yí àwọn èèyàn ni pé kéèsì tèmi wá gbé lọ Ìlọrin tí mo pòyìpòyì kéèsì yẹn ò tí bẹ̀rẹ̀ dìsìn wọn àti bẹ̀rẹ̀ kéèsì mi gangan diversion nìyẹn ọ̀rẹ́ mi Mágàjí tó jẹ́ olóṣèlú ló ti sọ fún mi gbà àwọn olóṣèlú yẹn tọ́rọ̀ yẹn ti ń le ó ní wọ́n á lo DD fún yín mo ní o tún gbèdé o èwo ló ń jẹ́ DD
ó ní a bá fẹ́ dìbò gómìnà yìí tá a máa lónù dídì kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó ní wọ́n máa discredit yín wọ́n dẹ̀ máa divert attention yín so ẹ keep ọkàn yín sọ́nà kan bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ fẹ́ fi gbogbo ọwọ́ mú kíní ìtẹ́lẹ̀ lọ fi gbogbo ara mu wọ́n rí oore kan pé ẹ̀sẹ̀ lóore kan ni wọ́n fẹ́ block ẹ̀ wọ́n máa discredit yín wọ́n máa bà yín lórúkọ jẹ́ kórúkọ yín ó lè bàjẹ́ kẹ́ni tàṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ kó lè sọ pé no ẹ̀mẹ́lẹ̀ kúrò wọ́n sì máa divert attention yín wọ́n ò ní jẹ́ kẹ́ concentrate ọjọ́ tí mo wá fẹ́ gbàgbọ́ pò dodo ni mo wà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan ló pe ọ̀kan nínú àwọn tí wọ́n lé kokoko lórí ọ̀rọ̀ yìí mo fi Ọlọ́run búra mo dẹ̀ sun ẹkún fún bí wákàtí méjì lẹ́ni tí mo kú lọ́dọ̀ rẹ̀ níbi ìjẹta tí mo pè lórí fóònù tó dẹ̀ pọ́n mi lé ẹnìyẹn ò mọ̀ pé irú ọ̀rọ̀ tí ó sọ nìyẹn ó ti gbé sí spíkà nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nìyẹn fẹ́ gbé kú mo ní no ẹ má gbé kú ẹ bá gbé kú má dùn jà yín mo fetí ara mi gbọ́ pé ẹ mọ̀ ni òun ló lórí gbogbo kóòtù Ọ̀yọ́ state kò sí courtism tí ń bẹ lọ́yọ́ state ọmọ nípa èmi gbogbo àwọn ìyàwó ní ọba sùn tán ẹ máa fi méjèèjì tí mo wí ẹ fi máa wé ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ gbogbo ìyàwó ní ọba sùn tán òun náà lóbìnrin mẹ́wàá ní ẹ̀sùn kó wá sọ́dọ̀ òun pé ọba wọn sùn àwọn obìnrin tẹ́ ń bẹ lórí platform matchmaking mi lọ́wọ́lọ́wọ́ báyìí they are 1,850 mélòó mo fẹ́ hákì mọ́lẹ̀ bẹ́ẹ̀ tó fi di pé gbogbo wọn ní bá sùn 1,850 women tó kálukú dẹ̀ rọ́kọ tiẹ̀ tán rí ìyàwó tiwọn àwa la kọ́kọ́ ṣe the first mass wedding nílẹ̀ Yorùbá ní 2017 èmi ni mo kọ́kọ́ ṣe tá a jọyìn ọkọ àtìyàwó 100 pọ̀ lọ́jà àbá bàbá ìmáàmù tòní ni wá jọyìn wọn pọ̀ a ti bẹ̀rẹ̀ program yẹn ti pẹ́ ọ̀rọ̀ pé òun lọ lórí kọ́ọ̀tì òun náà sọ pé ó ń fà ké sí gbẹ́rẹ́ ó ti jọra wọn gbogbo tí mo fetí gbọ́njọ́ yẹn ni mo link pọ̀ tó dẹ̀ ń jọra wọn pé okay ó yé mi báyìí ìbàjẹ́ yẹn pọ̀ tí mo gbọ́ kódà mo gbọ́ tẹ́nìyẹn sọ pé ẹni tí ò kíjímọ̀ fáwọn èèyàn rí 15 years ni mo fi kíjímọ̀ ní ìgboro Owódé lọ́yọ̀ọ́ mosque mi wà ní mosque tó máa ń kún jù because Arabic àtòyìnbó ni mo fi máa ń ṣe khutbah jímọ̀ ẹbí àwọn tó wà lówódé wọn gbogbo péjì mi ní ẹjá gbà tán wọn já péjì mi gbà tán wọn tún lọ wọ gbogbo WhatsApp mi tí ìmọ̀ bí wọn ṣe tún já WhatsApp gbà kí ló le tó báyìí mi ò dẹ̀ kúrò lórí ọ̀rọ̀ yẹn dè ní àárọ̀ yìí àjọ gbé lálàáfíà ní ẹ̀sìn láàní dàpọ̀ ẹ wo gbogbo àwọn ọ̀tá tí mo kà sílẹ̀ yìí àwọn ni wá kóra wọn jọ àwọn ni wá ń fà mí lẹ́sẹ̀ pé ò ní lọ sẹ́ẹ̀ ló wá jẹ́ kémi náà ka kíní yẹn kún until ìgbà tó wá di January this year no be last year arábìnrin yìí tí mo nífẹ̀ẹ́ bí ojú tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni mo jí délé ẹ̀ lóru níjọ́ tí wọ́n fẹ́ pa níjọ́ tí wọ́n dètè àti máa gbé òwò ẹ̀ jáde máa pe lóru níjọ́ mi máa ní so ti sùn yóò lẹ́gbọ̀n mi ti sùn mi rórun sùn máa tún ṣe wáàsí máa tún ṣe wáàsí yóò lórun tiẹ̀ tí ń kùn mí máa lọ sùn dákun Ọlọ́run ní pa ọ́ báyìí mo dọ̀ka gbogbo fámìlì ẹ̀ all of a sudden ni mo rí pé ọlọ́ǹtì èébú yẹn l'Ógbómọ̀ṣọ́ ó kúrò níbẹ̀ níjọ́ tó l'Ógbómọ̀ṣọ́ ọkọ̀ lájọ́ ọ̀dọ̀ mi lọ́wà kí lọ́wọ́ kan èébú mi ó kúrò ńbẹ̀ ó lọ sí Lòbú ó parọ́ mọ́ mi ó ní mo sọ wípé ntójú rẹ̀ ó rí wàláhì mo fi Ọlọ́run tó dá ẹ̀mí mi búra mi sọ tó jọ Allah tí n bá dẹ̀ sọ ìbádà mi mo fi búra níwájú Ọlọ́run ọ̀tọ̀ ni tí mo wí mo rí pé ó ti tó sáré change ẹ̀ ìgbà yẹn ni mo ti ń fura pé nǹkan kan ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá bi arábìnrin yìí dọ̀la kò lè sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni the only ẹ̀ṣẹ̀ tó lè sọ ni pé ó ní mọ́kìún mọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ gangan kí lẹ̀ṣẹ̀ mi gan tó fi wá di èébú ojoojúmọ́ èébú àwọn tí wọn ò mọ nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá mo ń drive lọ níjọ́ kan
ni wọ́n pè mí pé ọ̀kan nínú ẹbí mi tó gbọ́ èébú yẹn ó land hospital pé ha kí ló dé tí wọ́n fẹ́ báyé àfáà jẹ́ báyìí ó sì land hospital Ọlọ́run ni ò pa. Allah. Èmi náà drive lọ́jọ́ kan ni mo lọ ṣe tí ò yẹ kí n ṣe mi fẹ́ káwọn èèyàn ó mọ̀ pé mò ń gbọ́ èébú yẹn mo wá èmi nìkan mo wà nínú mọ́tò mo wá ń play èébú yẹn èébú tó máa ń dùn yàn jù ní èébú olólùfẹ́ èèyàn téèyàn súnmọ́ra èèyàn lè má ka gbogbo èébú yòókù kún pé rubbish ni níbi tí mo ti ń gbọ́ kíní yẹn tó gbé èébú kan tó gbé èébú yẹn dé level pé obìnrin 10 ńlọ bá sùn gbogbo wọn ni mo sì lọ fún mọ́tò kọlù mọ́tò tó wà wájú mi. Allah. Mọ́tò tó wà wájú mi fan àfìgbà mo tó mọ́tò rẹ̀ ṣe over 200,000 mọ́tò tèmi gangan àti bọ́mbà àti gbogbo ẹ̀ mo lọ ra ńlá dípọ̀ mo ná over 1 million naira àti John ní ti gbọ́ ìbú yẹn mọ́ ẹ máa wo ohun tó ti ṣẹlẹ̀ kọjá látara ọmọbìnrin yẹn kọ́ ló ń sọ̀rọ̀ o wọn kò sí nínú ni o kì í ṣèyàn bẹ́ẹ̀ o wọn kò sí nínú ni ó wá jẹ́ pé gbogbo irọ́ tí àwọn olóṣèlú yìí ń pa mọ́ mi láti fi blọ́ọ̀kì mi di sẹ́mi irọ́ lòun náà ń gbé jáde ó wá jẹ́ kó easy láti lọ́pọ̀ mọ́ra wọn pé àwọn olóṣèlú yìí ni a gbéṣẹ́ fún pàápàá jùlọ pẹ̀lú àwọn evidence kan tá a padà rí pé kí ló le tó báyìí nígbà jẹ́ mọ́ mọ́ ọ̀yọ́ ọlọ́run ṣàánú mi I remain a notable Islamic preacher òun kọ́ ni ó jẹ́ kì í ṣe ipò yẹn ni ó sọ mí di nǹkan ọlọ́run ti ní máa jẹ́ nǹkan bẹ̀tì inú mi ó dùn kí n sáàfù pẹ̀lú ọba pa àjọ tó lu wa ṣe àjọ gbèlú wa gòkè inú mi ó dùn kan tó wà ní àkọsílẹ̀ mi pé mo contribute sí gíga ìlú mi tí n bá bẹ ń bẹ̀ àáfàá wo ni ó wà nílẹ̀ Yorùbá tí ó bú ìlú mi tí n bá ń bẹ ń bẹ̀ ìmáàmù wo ni ó láyà tí ó sọ pé ìlú mi tàbọ̀ bá ìlú mi ló fẹ́ fi tayín ibo ló ti ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí gbogbo yẹn ni mo ń rò kó tó wá di pé ọ̀rọ̀ DSS kì í ṣe DSS pé wọ́n wí lórí fóònù o màá post ẹ̀ lọ́la wọ́n kọ́ ni is a petition mo Lawal ló kọ petition yẹn ni lọ́ọ̀yà tó kọ wọ́n send ẹ̀ sí DSS office l'Abuja headquarter l'Abuja headquarter. Mo mọ ẹrú Ọlọ́run kan ní Nàìjíríà tí mo pè tó gbégbésẹ̀ tí wọ́n fi ní kí n má wá Àbújá pé ẹ gbàgbé ọ̀rọ̀ kékeré ni wọ́n á send ẹ̀ sọ́yọ́ state ẹ lọ kọ statement ní ọ̀dọ̀ àwọn DSS Ọ̀yọ́ state kí ni mo ṣe tí mo fi di terrorist gbogbo tí mò ń wí yìí ní gbọ́n mi lówó mo bá pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo wá lọ síbẹ̀ mo lọ kọ statement nígbà mo tún dọ́dọ̀ àwọn DSS wọ́n tún yọ mí jáde fún mi ọ̀tọ̀ lélẹ̀ tẹ́ fi invite mi ọ̀tọ̀ tún lélẹ̀ yìí tó fi wá di time tí ẹni tó ń jẹ́ orúkọ mi fi lọ gba visa tán dẹ̀ deny rẹ̀ pé wọ́n ní terrorist lórúkọ yìí ẹ mọ̀ pé kì í ṣe pé wọ́n send ẹ̀ sí DSS nìkan wọ́n post ẹ̀ sí gbogbo social media tẹ́ pé nígbà yẹn bẹ́ẹ̀ dórí WhatsApp mo rí bẹ́ẹ̀ dórí TikTok bẹ́ẹ̀ dórí everywhere gbogbo Facebook yẹn gbówó lé lórí ìyẹn ló jẹ́ kán rí kinní yẹn ní embassy ìgbà mi ti wá gbọ́ pé wọ́n question ọ̀kan nú ẹni tó ń jẹ́ orúkọ mi mo ní mi ní lọ àjọ̀dún yìí mọ́ kọ́rọ̀ mi ọmọ lọ dàbí ti gùn mí UK tí mo fẹ́ lọ mo fagilé màá wà ní Nàìjíríà tọ́lọ́hún fi ní kí n rí òpin fìtínà yìí mi mọ̀ táwọn èèyàn bá bi ní pé kí lẹ ṣe fún arábìnrin màá ní mi mọ̀ wàláì mi mọ̀ ẹnìkan bi mí jọkùn mi dẹ̀ ń bọ́ lójú mi pé kò yé mi mọ̀ tí mo ṣe fún gbogbo bísínẹ́sì mi ló ti ń wó tán lọ gbogbo ọjà mi ló ti ń wó tán lọ àwọn èèyàn ń sá fún mi àwọn èèyàn ń sá fún mi mọ́tò l'accident bísínẹ́sì ń wó gbogbo ẹ̀ ń dàlúra wọn lọ́tún lọ́sì mo ń pè àwọn èèyàn ń pé ẹ lọ bẹ́ẹ̀ mu tí mo bá lọ bẹ́ẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn mi ò lè bẹ̀bẹ̀ náà mo ti dẹrú nìyẹn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fáwọn tọ́lọ́run kó tì mí ó bẹ̀rẹ̀ látòrí arákùnrin yẹn tí ń fẹ́ dárúkọ ẹ̀ tó jẹ́ Mágàjí ilẹ̀ Ìbàdàn àti àwọn míì àtàwọn míì tí a mú mi dúró lásìkò àdánwò yẹn
ọmọ mi kan tó wà nílé ẹ̀kọ́ gíga kan ní yunifásitì ó pè mí níjọ́ kan ó dẹ̀ bú ẹkún mo ní kí ló dé ó ní dádì ní tí wọ́n sọ ń pa yín lórí íńtánẹ́ẹ̀tì ni ó yẹ kó wọ́n exam láàárọ̀ yìí òun ò lè kọ́ anything l'exam hall torí tèmi ló fi kọ́ anything l'exam hall ó ní tí ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí burú gan ó burú gan inú òun bàjẹ́ gan mo bùn ọmọ yẹn sùúrù pé dákun Ọlọ́run ó jẹ́ aborí fìtínà yìí obìnrin yìí gangan kọ́ ni problem kì í ṣèyàn bẹ́ẹ̀ o àwọn olóṣèlú kan náà wà lábẹ́ ọ̀rọ̀ yìí orí yẹn ni mo wà tí wọ́n fi tún gbé egungun jáde tó ń tẹ́ ń sọ pé akéwù Taofiki ọmọ akéwù gba góòlù òun ni kó ṣe ìmọ̀ kí ló le tó báyìí kí ni problem yín báyìí èmi gan bẹ̀rẹ̀ sí ní rù torí pé mo mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹran ọrùn mi ọ̀gá díẹ̀ ó di pé fìlà ń lọ sàlẹ̀ mo ní ó wá dojú ẹ̀ báyìí torí èmi gangan ò mọ gbọ́ ìbú yẹn mọ́ ara London ń pè mí ara America ń pè mí Russia everywhere tíran Yorùbá wà kí ni mo ṣe mi náà sọ pé mi ìmọ̀ tí mo ṣe kò yé mi ẹ wá lọ́ọ̀bẹ̀ tí n bá lọ́ọ̀bẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn ó bẹ́tà kọ́mọkùnrin kú with courage ju kọ́mọkùnrin kú pẹ̀lú ojo lọ ọ̀rọ̀ yóò lójútùú njọ́ kan nígbà mo wá rí pé ọ̀rọ̀ yìí tí n bá ṣọ́ra ọ̀kan nínú fámìlì mi lè kú ló jẹ́ lọ sí kóòtù